oríire kan wà o àwa gangan lóríire kan. Ọmọ Yorùbá àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. Hey, àwọn bàbá wa ẹ gbọ́ àwọn àmọ́ ń sọ nípa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó kó wọn pọ̀ tó jẹ́ wípé àwọn kábíyèsí, àwọn baálẹ̀ àwọn lọ́balọ́ba àtàwọn lóyèlóyè wọ́n mà ti ṣe nǹkan kan tó fẹ́lẹ́ bí etí tó nípọn bí àwo irin. Ẹbí mi ẹ pé kí ni wọ́n ṣe? Wọ́n ti dí ihò ejò, wọ́n ti wá mú ti èkó ẹmọdẹ. Lọ́nà wo, àrà wo ni wọ́n dá? Ẹ farabalẹ̀, ẹ máa rí gbogbo ẹ̀ wò bí ìran. Mo kó o wá bí bàbá ìṣúá ni. Wọ́n ti sọ pé tó ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé kò sí ọgbọ́n kan tí ìjọba Tinubu fẹ́ dá àbí ìjọba àpapọ̀ lápapọ̀. Wọ́n ní olóyè Sunday Adéyẹmọ ó ti dọmọ ilẹ̀ Yorùbá padà ní kíákíá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Kí nìdí àti túmọ̀? Ó pé bí ìjọba Nàìjíríà bá kọ̀ tí ó bá fún ní mínísítì àbí kílẹ̀ ń pè é, àwọn ti fún abala nítorí wọ́n ní Tinubu ti fòǹtẹ̀ lù. Ẹ gbọ́ kí nìdí tí wọ́n fi ṣe ohun tá a fẹ́ yìí? Tẹ́ ẹ bá gbàgbé pé ohun táwa ń retí látọ̀dọ̀ wọn nìyẹn. Nínú nǹkan àkọ́kọ́ tá à ń béèrè lọ́wọ́ tá a wà yìí, táwọn kan sọ pé ẹ ti gbàgbé Yorùbá nation, ẹ ti gbàgbé Oòduà nation, kò sí wọn jọ aṣáájú ogunlógún lolúkọ. Àmọ́ kẹ́ ẹ tó lọ wo fídíò yìí, gbogbo fídíò tí mo kó wá torí a máa nídìí mo kó a máa lápẹẹrẹ. Ẹ gbọ́ ó nídìí tí àwọn kábíyèsí yìí tí wọ́n fi dìde pẹ̀lú gbogbo rògbònìyàn. Aláàfin Ọ̀yọ́ ń bá Ọ̀nìrìṣàjà, Ọ̀ní ń bú Aláàfin Ọ̀yọ́, onípàbó ń ṣe kékeré kan. Wọ́n ní ẹ̀jẹ̀ á dìhò ejò. Ẹ mọ̀ pé ẹranko burúkú lejò. Ẹ̀ǹbí tẹ́ ẹ ti ń dìhò ẹ̀ kọ́ máa la ṣáàyàn jẹ. Nígbà tá a bá ń jàjà pé tó kábíyèsí kan bá kan jà tó jẹ́ pé ó ti wà kí wọ́n tó bírú àwa, kí wọ́n tó bírú olóyè Sunday Adéyẹmọ níjà wọn ti wà tẹ́lẹ̀. Gbogbo ìgbà tá à ń sì sọ yìí ààbò ń bẹ ńlẹ̀ Yorùbá, ṣùgbọ́n lásìkò yìí ká tó máa wá jà wọ́n irọ́ àjà mọ́. Ẹ fìyẹn lẹ̀, ohun tó kàn wá, ohun tó kò bó wá yẹ kó bọ̀, òun ni ẹja bọ̀. Ẹ má jà bọ̀ kóbòkóbò. Àmọ́ nídìí àṣeyọrí olóyè Sunday Adéyẹmọ ó ń bẹ nú ẹ̀. Mo gbé fídíò wá fún yín tẹ́ ẹ wò lọ́pọ̀lọpọ̀. Ẹ wo bí kí omi má bàa gbẹ̀yìn wọlé Yorùbá lẹ́nu. Àwa la lè yàn lókè, ìyẹn kọ́ là ń sọ. Ẹ̀yin a máa gbédè ọsàn kó mú ìyẹ́ ọkàn. Ẹ gbọ́ nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀, ẹ kọ́kọ́ gbọ́ news yìí ná, ẹ kọ́kọ́ gbọ́ ròyìn léyìí tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá gbọ́ ní kété báyìí kí n máa wá ju fídíò yìí sí yín lọ́kọ̀ọ̀kan, ẹ wàá farabalẹ̀ wò ó, ẹ mọ̀ wípé àwọn kábíyèsí wọ̀nyí tàmọ́ sáńgódù torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti wò pé àwọn ọba wa yìí àwa náà sì kọ́ ẹ̀rù ohun tán ti ṣe ṣáájú ni. Ọ̀yá ẹ gbọ́ nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀, ẹ gbọ́ ìròyìn ayọ̀ olóríire eléyìí fún gbogbo ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn ọmọ ìpínlẹ̀ Ondo. Ẹ gbọ́ the abducted staff of Federal Medical Center FMC Ọ̀wọ̀ in Ondo State, Pastor Ayodeji Adeshiro, has regained freedom after a successful security operation. Tẹ́ ẹ bá gbàgbé mo gbé fídíò kan wá tí mo ní ìjọba Ondo ọlọ́dà sí sójà 22 sójà náà kó sí local government kan. Àwọn èèyàn tẹ́ ẹ fẹ́ wọn mọ́ dàbí pé ọ̀rọ̀ yẹn ò fẹ́ tà lójú wọn. Àmọ́ ní kété tí wọ́n ti gbọ́ pé tó aṣáàtìgbọ́rò yẹn pé olóyè Sunday Adéyẹmọ ń bọ̀ wá sí ìpínlẹ̀ Ondo ní on the 3, tí àwọn ọmọ ẹ̀yìn Adéyẹmọ ti bọ́ sí pápá ní pé kí la a gbọ́dọ̀ fọ ọ̀nà mọ́
kí akọni Oòduà tó wọlé tí wọ́n ti gbọ́ jẹ́jẹ́ ni wọ́n fi lẹ̀. Ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Adesoro, who was seized by gunmen on Thursday night at his residence in Opeme, Owo local government area. If the state was rescued in the early hour of Saturday, following a coordinated effort by the security operative, Adesoro release was confirmed in a statement by State Police spokesman Olayinka Ayonlade, a Deputy Superintendent of Police, DSP. Ṣé mọ̀ pé mo sọ ṣáájú wípé tó nígbà tí ẹ mọ̀ pé àfọwọ́sowọ́pọ̀ òun ní mú kógun ó dùn jà, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni, joint operation àwọn ọ̀fẹ́ lódùn àpapọ̀ ọmọ Yorùbá, àwọn Àmọ̀tẹ́kùn, àwọn Àgbẹ̀kọ̀yà, àwọn OPC, àwọn local hunters, wọ́n fọ́n sí pápá. Mo sọ fún yín nínú program yẹn, mo ní sójà lè wọgbó, ó lè jagun lóòótọ́, bọ̀ igbó jugbó lọ. Eléyìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣeyọrí ìyókù ni ọ̀yá ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ní kíákíá. Ẹ tún wá wo eléyìí ní ẹni tí àwọn ìjọba ó ti jí ìyẹn gbé successfully. 2 million ló fẹ́, bí àwọn ọmọ Ìgbòho bí wọ́n ṣe láǹfààní àti mú mọ́lẹ̀. Ẹ wàá wò ńgbà tẹ́ bá wo àwọn fídíò yìí bóyá ó yẹ lẹ́ni kí tí àwọn lọ́balọ́ba àti lóyè Yorùbá yẹ kí wọ́n ó dìde fún àbí kò yẹ. Òun rèé ń padà bọ̀. Ẹ tún wo eléyìí. 100 billion. 2 million ni. Wallahi tallahi. Summa billahi la kani bari. Tara ko kila people yi ga wa ni device lo. Ga kai shi nan. Yana so ya karba 2 million ga kudin da yana so ya karba. Ẹ kó sílẹ̀. Allah ba mu sa. Ọ̀gá, ẹ kó sílẹ̀. Ẹ kó sílẹ̀. Ẹ kó yẹ ga ya. Ẹ kó sílẹ̀. Allah ya kama shi. Izini Allah. Ga shi kudin da yana so ya karba. Ẹ má dola so. Allah ya kama shi. Aya gbe ban saya. Ka aje bindigan nashi saman shi. Aje shi sama. Gbe ban saya re. Iban re nu. Ga bindigan shi nan. Aya suma ko na video dada. Dan la ka aje shi mana. Aje shi. Ó ti ẹ yọ tanu ẹ. No, oni di. Sá ẹ yọ tanu ẹ kẹgbẹ sáyà ẹ. Aba ọ̀gá ẹ má bínú. Ẹ má bínú ṣe, ẹ má bínú. Tó bá ibo ti dá oko sí. Ele fake do tẹ́lẹ̀ náà. Ele fake tẹ́lẹ̀. Ọ̀rẹ́ o. 2 million ni. Owó tó ní ká mú wá ní o. Ẹni tó fẹ́ gba 2 million ni. Ẹ wo ìbọn ènìyàn o. Kenapa? Original. Kese fake. Evidence. Amuroba. Evidence ni. Àwọn ní o. Amuroba. Ìbọn tó ní nìyẹn. Ìbọn tó Amuroba. fi gbé wá. Tó fẹ́ fi gbówó ní. Amuroba. Ẹ wo ìbọn ní o. Òun ló ní ìbọn yẹn. Amuroba. Wọ́n gbowó. Ọwọ́ bá wọn lé ní o. Òun ló ní ìbọn yẹn. Adúpẹ́ o. Ìbọn yẹn. Òun ló ní. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ẹ ti rí àrà. 2 million ló máa gbà lọ́wọ́ ẹ̀wọ̀n. Bóyá àwọn yòókù kùn èmi ò lè sọ. Bóyá òun fúnra rẹ̀ ló ti ṣe wọ́n mọ́pò tó dáṣẹ́ ẹ̀ ṣe jẹ́jẹ́ pé tó kóun ṣiṣẹ́ òun jẹ́jẹ́ lè. Àwọn tẹ́ ẹ rí lórí lójú ìwòran yìí nínú fídíò yìí, ṣé wọ́n jẹ sójà? Ṣé wọ́n jẹ ọlọ́pàá? Àwọn ọmọ ẹ̀yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́mú yẹn. Bá a bá ń sọ fún ẹ̀yin ọba pé tó kí ẹ tún dúró mú ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ tí ì darapọ̀.
ẹ̀yin ọmọ Yorùbá náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ẹ ń ṣìnà lọ́wọ́ òmìnira orílẹ̀-èdè Yorùbá ò dúró torí pé àwọn kan sọ wípé Sunday wọ́n fẹ́ gba kí náà bá ti lè open kíní ẹ̀ nísìnyí kò ní bá wa jẹjàgbára lọ́la lẹ́pa fúnra yín àtẹ̀yìn àti tálẹ́jọ́ sọ àtẹ̀yìn àtàwọn wo lẹ́jọ́ jókòó ẹ̀ èmi ń jẹ́ kó yẹ yín pé àwọn ibì kan wà tó yẹ kó wó dé tó yẹ kó Olóyè Sunday Adéyẹmọ kọwọ́ bàpò kó mówó wípé kàkà tá a fi ń tààsì àwọn kan tẹlòmíì ọkàn ṣàdédé sọ̀rọ̀ pé àfúnyín ló àárí kókó yín tẹ bá sì béèrè iye tó fún wa tó fún àwọn tó ń ṣe ni tí ò ní nílò pé yóò ṣẹ̀ṣẹ̀ béèrè bí bàbá wa Professor Banji Akíntóyè tí ń ṣe tóun náà tún ń ṣe kó lè bá àtúbọ̀ máa ṣe pé nígbà mo lówó ń bì kan láì sì ṣọ̀daràn tẹ gbẹ́sẹ̀ lé níbi tó ti yẹ kó ti pàṣẹ pé ẹ̀yin tẹ́ wà lóńdó ọ̀yá kí wọ́n lọ kí wọ́n sọ pé ọ̀gá ó le díẹ̀ o ọ̀yá àmì mò ń bọ̀ tí ò sí gùrù yẹn ọ̀yá ìwà wò bí ìpàdé àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe sọ yí pé tó Olóyè Sunday Adéyẹmọ kì í ṣọ̀daràn is a free man ẹ gbọ́ Sunday kì í ṣọ̀daràn kọ̀kọ̀ àyẹ̀ rí kò sì pé káláyé ọmọ ṣayé ẹ̀ àwọn gúnmí tí wọ́n ń pààyàn àwọn gúnmí tí wọ́n ń dà lóru àwọn ń láyé tiwọn ohun rèé ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé ẹ gbọ́ nǹkan tó máa Adéyẹmọ sọ ẹ sì gbọ́ nǹkan tí àwọn ìdí àti ìtumọ̀ tí wọ́n fi ní kọ́ máa kọ́ tẹ̀síwájú fídíò ẹ̀ náà rèé ohun rèé. sí nǹkan tá a lè ṣe ọmọ ẹni òsì ní sèdí bẹ̀rẹ̀. káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ó pa mí. ètè ká fọkàn sí ètè ká fọkàn sí ẹ pé ọkùnrin yẹn ní agbára kan ju tí mo rò lọ. lẹ́yìn bàbá mi bá ṣàdúrà fún mi pẹ̀lú gbogbo ẹ̀yàn bá wá bàbá sọ́tẹ̀ ṣàdúrà tẹ́lẹ̀ lọ bẹ̀ yẹn oníjẹ́ sáléwu. ó ṣá. ọmọ mi là ní. mo wá gbéra wá ṣàdúrà ní ààfin òun yẹn wá ṣàdúrà fún mi mo wá gbéra àwọn ọmọ ìlú wa abẹ́lẹ́dẹ́ wa kọlọ bá sáléwu wá sọ gẹ́gẹ́ bí ọmọlúwàbí owó ọkùnrin yóò bá là wá ìlú bàbá wa rè ó sáà dé lálẹ́ nù mí kí ló dé tó ń dà wá láàmú tó ń pa wá tó ń jí wa gbé tó ń pa búrẹ́bù ó tún jí ọmọ ọba gẹ̀gẹ̀ gbé oníkan lọ mú wá ó lè so àwọn ọmọ òun ni àwọn ọmọ rẹ̀ sì lè mọ sí bẹ́ẹ̀ kí ló dé ẹ̀pà bàràbàtà ẹ̀pà ìyá tó lépo kí lórúkọ ìyàwó ọkọ ọlọ́pàá yìí ṣùgbọ́n wà ẹ̀ ń ṣe báyẹn kí ló dé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ báwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ lọ́nà bẹ̀rẹ̀ sí ìbọn sí wa wọ́n kẹ́ ṣe báyìí ọ̀rọ̀ làwọn bá yín sọ kájọ sọ ìbọn tẹ wáyé ọjọ́ méje làwọn ọjọ́ méje làwọn pàtó mo kúrò bẹ́ẹ̀ fún ẹ̀pà sọ̀rọ̀ bàbá lẹ́yìn bàbá mo débẹ̀ mo dẹ̀ fún ọjọ́ méje yóò lọ àṣẹ tí pẹlẹnu tí àṣẹ òní pẹlẹnu ní kábíyèsí. àṣẹ. kábíyèsí yìí nìkan àti ìmọ̀lúkọ àkànná tó dúró ńgbà àwọn ọba yòókù wọn ìmọ̀ya wọn òkè ní ìjọba àwọn olódèmí náà. ọjọ́ ìdí ọba wọn ọmọ bàbá àti ìjọba ìgbé mu àgbà. kábíyèsí o. àṣìkẹ́gàn àná tó kú sẹ́wọ̀n kọ́dọ̀ tiẹ̀ náà tiẹ̀ ní oníṣẹ́ ọ̀dọ́ ọ̀rẹ́ mi ni bí ọba wa kápá eléèpé olùmọ̀lò wọn lọ àwọn onídàlámù ẹgbẹ́ ogun tó bá ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ ṣé mo ti gbọ́dọ̀ olú ọ̀gbẹ́ ìgbòrà mo ní mo bẹ̀ náà mo ti mọ̀ ẹ́ ọ̀rẹ́ ló tó wá kó alága àwọn náà nìyẹn bá wọn sá tó rọ̀ wá sá ẹ̀rọ bá wọ̀ sá tó ọjọ́ méje wá pé pẹ̀lú àṣẹ ọlọ́run àti àwọn bàbá wa àti fọwọ́sowọ́pọ̀ bàbá àtàwọn ọ̀rẹ́ mi àwọn ẹ̀gbọ́n mi àlọ́ ọ̀bẹ àdẹ̀rẹ̀ pé ìjọba tó tọ́ wọ́n tẹ́tí àdúgbò lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jẹ̀nà Olúṣèyí Mákindé ilé yóò sí ọlọ́run wà kálukú ló ní pàtì ẹ̀ tó kó ṣẹ́dẹ̀ mọ̀ ìjọba tí bẹ lókè ń gbà yẹn agbára gómìnà ọ̀gá báwa
òkè ni àṣẹ ti wá ibi Sunday ọ̀gbọ́dọ̀ lọ sí Ìbàràpá lọ́jọ́ méje kó sójà sọ́nà iye ọmọdé lọ wọ́n tó bàbá wa ní àǹkì àṣà ẹlẹ́ẹ̀mẹ́rin ó kú kábíyèsí alábòójú gbọ́rọ́gbọ́rọ́ ló kú àbàbà ló kọ ọ̀rọ̀ lórí èmi lọ́wọ́ pé èpè sọ́dọ̀ ló kú ní àbágbẹ̀ ọ̀rọ̀ yé ìgbóhùn tá a dájọ́ sí ni ọ̀dọ̀ sáájú á sì débẹ̀ ọmọ mi sunkún Gosha. Gẹ́gẹ́ bí abiyá mọ́ sẹ́nu. Ọ̀rọ̀ yìí ti gbé ilé ọmọ lọ bẹ̀ ọmọ ìmọ̀ síbẹ̀. Ìyàwó sunkún, ọmọ ń sunkún. Èmi sì ti sàdéhùn dọ́mídọ́mí fún gbogbo ọmọ Yorùbá káàkiri ayé ọjọ́ méje lọ́gbọ̀n tó la. Ìyá ni mo lọ, bàbá ní bàbá ti kú. Àwọn àbúrò bàbá ní kí n lọ. Ọmọ aládùúgbò ní aládùúgbò ní sàdéhùn pé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ ọbẹ̀. Ọjọ́ òkú bá dé kú síbẹ̀. Wọ́n ní bíbẹ̀. Ìyá mi ọ̀sùn ọmọ. Àwọn ìyàwó wọn àfọwọ́ wọn kú sí nọ́mbà mi wọ́n lè jẹ́ ló bá kí n máa lọ. Ọ̀gbà tọ́jọ́ méje dé mo wá gbé bàbá mi pé bàbá ọjọ́ méje dé pé bàbá ní ògbólajà ẹ̀ pọ̀ gan ọmọ mi ní bàbá àwọn ìṣẹ̀ mi ó kún fún mi ọ̀nà ẹ̀yẹ ẹ̀sìn wọn rí ní ẹ̀jẹ̀ ń wá bẹ̀ bàbá nínú mi ó dùn bàbá lè wá àdéhùn ní ṣùgbọ́n ìdíyẹn pọ̀. Ọ̀pọ̀ bá lè wá inú mi ó dùn kọ̀ wá à ń bá security lójú ọ̀nà à ń bá àwọn náà lè ṣe àdá à sọ fún ọ pé ẹ̀wọ̀n yìí bá yín bá yín jà ọmọ pé ẹ̀kọ́ là ń bọ̀ ṣáájú abẹ́ yọ ríra ọlọ́run ẹ̀sìn náà ogun tiẹ̀ tó gbé yẹn kò ní tó ti sẹ́ òní orí mọ́. Gbogbo ogun Fúlàní tó máa ń ṣe jàǹbá nílùú Ìbàràpá pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ọlọ́wọ́ pa àwọn rẹ̀. Bàbá wa ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn bàbá mi ṣàdúrà pé Yorùbá ò ní dèrò ẹ̀yìn Yorùbá ilé ẹ̀rú ẹ̀dín kankan ní dèrò ẹ̀yìn láéláé. Mo fi ń dá gbogbo ọmọ Ìbàràpá lójú gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tí bàbá mi sọ. Onídìkẹ́ sọ̀rọ̀ Fúlàní mọ́ wọ́n ti mọ̀ pé mo ti dé àwọn tó kù ó ti mọ ṣètò fún ṣe wọn lọ. Àwọn tó ní níbi bàbá mi lẹ̀ wọ́n ti mọ̀ pé báwọn bá tún bẹ̀rẹ̀ sí pààyàn tàbí díyàn nísìnyí bàbá ó pè ọmọ rẹ̀ ọmọ ó sì dá bàbá rẹ̀ lóhùn. Ó ní Sunday mọ́ ní mo lọ wà mo ní bàbá mi ti mú aṣọ sọ́run ó Ìbàràpá wọ́n ní kábíyèsí ẹ̀yin náà wà Canada ó ní mo ní bàbá mi lọ mí sùn orí ìfẹ́ ní ọjọ́ sùn mo ní bàbá mi olúmọ mi débẹ̀ nígbà tí mo wá kọ́kọ́ kọjá kó pé ká kọ́kọ́ rí bàbá wa Eléwùwà ọlọ́jẹ́ mi tó ní òkun ọ̀nà ìsàlẹ̀ wa dáadáa àdẹ̀dúkọ́ lọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí lórí bàbá yẹn gómìnà sí dáadáa lórí inú mi dùn sí bọ́ àwọn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn Ṣèyí Mákindé ó dúró àwọn òbí sẹ́kẹ̀tẹ́ inú mi dùn sí máa yẹ láyé láyé lẹ́gbàgbé ààrẹ ní ti bàbá Aláàfin yẹn náà owó sáìdì ẹnìkan kan ó lo ìgbàtọ́lọ̀ wọn náà èyí onígbà tó mọ̀ lọ́ta bí bàbá ṣe lóko ìyọ̀tá wà ó sì mọ̀ jẹ́rí ọ̀tá ni ọmọ jẹ́rí ọ̀tá ni ọmọ jẹ́rí ọ̀tá ni ọmọ ò ní agbára láti sọ fún bàbá pé bàbá mi Ọlọ́run fún mi lówó Ọlọ́run fún mi nígbẹ́lẹ́ ṣùgbọ́n ọmọ tó mọ́ nínú pé bàbá mi ọlọ́jẹ́ ní iye ogun ọmọ tó bá wá fẹ́ lórí bàbá mi Ọlọ́run jẹ́ kí n rí i pé bàbá wa wà tó ṣàdó àtẹlẹ́ ẹ̀kẹ́ wọ́n nílẹ̀ Yorùbá ò ní parun pé àgbọ̀dọ̀ gbà pé àṣà Yorùbá ó ṣe pàtàkì ṣùgbọ́n bàbá wa tí wọ́n ṣàdó àpẹlú ìgbàgbọ́ wọ́n lo àṣà Yorùbá Yorùbá náà ni wọ́n dé lára Yorùbá náà wọ̀ ẹ̀rẹ́ Yorùbá gbogbo ètò bàbá ọmọbìnrin sọ wọn sọ àṣà nǹkan ṣé ìgbọ nílànà Jésù àwa náà lọ bẹ́ẹ̀ Sunday lèmi Christian lèmi bàbá mi ló fi ṣùgbọ́n bí mo ṣe jẹ́ Sunday yẹn wọ́n bí mi lọ́jọ́ ọ̀sẹ̀ mi
àti Sunday èmi ní sòògùn ni mo gbóògùn lọ́wọ́ àwọn bàbá mi. wọ́n lọ ẹni ọdẹ ó dàbí máa ń lọ ṣọ́ọ̀ṣì wọn ló gbàgbé torí pé ṣọ́ọ̀ṣì wa wọ́n wo òde mẹ́ lórí ọ̀wá ní dáwọ́ ṣọ́ọ̀ṣì kọ́sánú ẹ̀ náà ní lórí ẹ̀ gbọ́dọ̀ fi ra wọ ṣọ́ọ̀ṣì. Ọba wa tí ó ṣàdúrà mùsùlùmí náà lẹ́rìí pé àṣà náà làwọn náà ń fi sára ẹ̀mí ogun kábíyèsí ẹ̀mọ́ bìrù sí wọn ẹ̀mọ́ bìrù sí wọn ní parẹ́ àṣẹmáríkà bàbá wa ní ìlú yóò ní bàjẹ́ bàbá ìlú yóò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ jẹrí ọ̀tá ni ẹ̀ẹ́dẹ̀mọ pẹ́sẹ̀ pẹ́ láyé àgbókòló ti ní àgbókéké tó kó akọ ẹ̀kọ́ ẹ̀kọ́ bàbá mi tó tókó yìí bàbá yàrá yóò ní tán bàbá mi ò ní àgbó ọmọdé ni pé bàbá kẹ ẹgbẹ́ yóò náà bá lè pẹ́ bàbá mi ẹ̀pẹ́ ẹ̀bímọ pẹ́sẹ̀ pẹ́ láyé ẹ̀bímọ pẹ́sẹ̀ pẹ́ láyé ẹ̀ ṣàdúrà fún mi pé kémi ọmọ níyì ẹ̀yin náà ọmọ níyì ni. àwọn obìnrin bàbá o ẹ̀yin bàbá lé ojú nígbà ìlọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ nígbà ìlọ́wọ́ ọ̀nà aṣọ funfun nígbà ìlọ́wọ́ ọ̀rọ̀ lẹ́bi sọ ẹ̀dá gbà yìí nàrá ẹ̀mọ̀ gbà yìí ẹ̀mọ̀ gbà yìí ẹ̀mọ̀ gbà yìí ẹ̀mọ̀ gbà yìí. orúkọ ìfà tí wọ́n ní bá fún bàbá yìí kì í ṣe wọ́n jọ lórí lásán bàbá mi ò ní ọba ní bàbá tó fẹ́ràn lọ́kùnrin sọ fún pé bàbá ẹni bá fẹ́fẹ́ lẹ́lẹ́fẹ́ làlùkà ẹ ti dẹ̀ fùfù lẹ́lẹ́fẹ́ mi kò ní. balẹ̀ bá lẹ́bi tí a gbà lùkà ni balẹ̀ bá lẹ́bẹ̀ lẹ́bẹ̀ náà tún lẹ́ni kẹ́kọ̀ọ́ máa kéré ojú àti ìbí ìgbà yẹn ọmọ akínní ẹni bá kọ́ ọmọ akínní ojú òrìjà àṣẹwó ẹni bá ti fìyé fi láyà ní àwọn ìlànà ọ̀sẹ̀ àṣà àwọn ọ̀pá àgbẹ̀ bọ́ lákìlá ẹ̀bọ̀ ìdílé mọ̀ bẹ́ẹ̀ lẹ́bọ̀ lọ gbogbo Fúlàní àwọn ọ̀dọ̀dẹ̀ tí ń wá sí ikú ọ̀rà yìí lọ padà síbi tó ti wá. ẹ káàbọ̀ padà ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ ṣó yẹ lẹ́ni tí a fún àbí kò yẹ ìjọ yẹ tẹ́ni tí a máa bú lórí social media àbí tí a máa sọ pé ó ń bọ́ bákan jà ẹ wo òmìnira tó pé wá ẹ wo ìfọwọ́sowọ́pọ̀ àwọn gómìnà lórí ẹ̀ ó ṣàdárúkọ gómìnà mẹ́ akíkanjú kan ò lè dógúnṣẹ́ àtìlẹ́yìn náà ní pọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá kò ṣe fọwọ́ rọ́ ẹ̀yìn ààbò orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ wá lógún òun ló jẹ ọmọ Adéyẹmọ lógún òun ló jẹ àwọn ọba pàtàkì lógún bí àwọn Ọ̀ọ̀ni Rìṣà Ọ̀jájá the second Aláàfin tìlú Ọ̀yọ́ onílé gbọ́n ti lé gbọ́n Aláké Ẹ̀gbá Ilékòó tìlú Èkó gbogbo ẹ̀yin lọ́balọ́ba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ìwù tó jẹ yín lógún nìyí òun náà ní kẹ́ rí pé ẹ̀tọ́ bí èèyàn bá tẹran èèyàn tọ́ ni gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbàlagbà bí a ta ẹran ní lọ́fà àbá yẹn nípọn a máa tọ́ ni tí ọba ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ kó má bàa padà dẹ̀rẹ̀ ẹran ìdín ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá láti gbàdégbà ìní òun mà ní tán wo yín agbára lọ́wọ́ owó tẹ́ fi ń ra dátà kò ní tán o bẹ́ẹ̀ bá fún wa ní stíkà bíi lion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ní ọ̀kọ́ o bẹ́ẹ̀ ni láti mọ̀ pé tó ẹ mọ rírì wa ẹ̀yin tẹ́ ẹ sì ti ń ṣe fún wa tẹ́lẹ̀ ẹ dákun àdúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ má jẹ́ oṣù yín ìwàláàyè tí làwa náà fi yàn tá a fi ń gàrúpá pé tó orílẹ̀-èdè Yorùbá dandan kò ṣe fọwọ́ rẹ́yìn títí ìgbà míì tá a tún pàdé ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.